eniyan ní kẹ̀bẹ̀ eniyan ní ẹ̀bẹ̀ eniyan ní ẹ̀bẹ̀ kò sí ní tó kan Ọlọ́run àyè tó wà náà ló wà kò change ẹ̀yin ọmọ ẹ̀dá dámọ̀ nira yín lára lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Nàìjíríà Ọlọ́run fún wa tán wọ́n ní Nàìjíríà ló ń pọ̀ Ọlọ́run jù Ọlọ́run sì fún wa tán Ọlọ́run bùn wa natural resources that is èrè pẹ̀tò àwọn kan súnmọ́ Ọlọ́run ojoojúmọ́ lọ́lọ́run bá wa fi natural resources kún bẹ́ẹ̀ àwọn ọmọ ènìyàn ló jẹ́ kí ayé ní Nàìjíríà lára ọmọ ènìyàn ni nǹkan tí wọ́n fún wọn wọn ò mọ̀ lò ṣùgbọ́n ẹ ṣe dáadáa ayé tá a wà yìí àtòrí ayé yìí lẹ́tí mọ́ gba èrè ẹsẹ̀ ọwọ́ yín èrè ẹsẹ̀ yín àṣà ayé yìí lẹ́tí máa gbà ó dàbí ẹni pé kò kí ń di àsìkò tẹ́ bá dọ̀rùn mọ́ àdá tẹ́ bá gbọ́ o ẹ̀ gbọ́ o bísínẹ́sì yín ni gọ́ọ̀mẹ̀ntì yìí wọ́n ṣe gọ́ọ̀mẹ̀ntì tì gọ́ọ̀mẹ̀ntì yìí Nàìjíríà wọ́n ṣe gọ́ọ̀mẹ̀ntì tì wọ́n ṣe gọ́ọ̀mẹ̀ntì yìí gbọ́rọ̀ eléyìí rí èyí kọ́ wọ́n ti ń change owó wọ́n wá change owó tì wọ́n wá ṣe policy bí ẹni pé wọn ò ní dignity wọ́n wá ṣe front and back and front old money o ó máa seize ní 31st o you understand 31st o ó tún yá o wọ́n ló di 10th o àti 10th wọ́n ní ká mọ̀ lo double money lọ àti new one àti old one tún ní ká mọ̀ lò lọ gọ́ọ̀mẹ̀ntì yìí ẹni standard gọ́ọ̀mẹ̀ntì yìí no policy gọ́ọ̀mẹ̀ntì yìí on rotate gọ́ọ̀mẹ̀ntì yìí rotate èèyàn yes on rotate gọ́ọ̀mẹ̀ntì tó ní policy ẹni standard build lórí foundation tó thick gọ́ọ̀mẹ̀ntì yìí àmọ́ gbogbo ẹ̀yin ṣèkàṣèkà o gbogbo ẹ̀yin ṣèkàṣèkà tẹ́ fara ní àwọn ọmọ mẹ̀kúnnù lára tẹ́ fayé ní àwọn èèyàn lára well fídíò kan wà màá post fídíò yẹn lẹ́yìn fídíò yìí màá post ẹ̀ sàárè normally mo ṣe wo sàárè yẹn sàárè ibi tí wọ́n máa ń sin àwọn Christians ni èmi ò sọ wípé àti ìrírí rẹ̀ náà rí ní burial ground àwọn mùsùlùmí o èyí tí mo fẹ́ fi hàn yìí ti Christian ni ẹ bá rí bó ṣe rí àwọn èèyàn tó dúró bí wọ́n ṣe dúró èyí náà mọ̀ pé eléyìí ò ṣe skit eléyìí actual àtàyè yìí ni wọ́n ti mọ bèrè ẹ̀ṣẹ̀ yín lára yín ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe dúró no everybody just kept quiet because iná àwọn èèyàn wọ́n ti ro a lot as at that particular time àwọn oríṣiríṣi àwọn èèyàn tó bá ṣèkà wọ́n ti change kí wọ́n sì gbẹ́lẹ̀ kí iná mọ́ yọ̀ ń bẹ̀ gbà náà kí wọ́n fi rẹ́ iná ò yọ̀ ń bẹ̀ wọ́n fi ṣe gbogbo ẹ̀ iná ò yọ̀ ń bẹ̀ ó kàn kú last dying moment kí wọ́n post kí wọ́n gbé òkú sí inú rẹ̀ iná bẹ́ nínú sàárè síbẹ̀ yóò sì ṣe ti yín nìyẹn gọ́ọ̀mẹ̀ntì of Nigeria no standard gbogbo ẹ̀ ń tẹ̀ wá ní gọ́ọ̀mẹ̀ntì ẹ ṣe rere God has given us all the natural resources all bá a ṣe ń pọ̀ lọ́lọ́run bless wa pẹ̀lú natural resources saka jojúmọ́ ló ń jù sí ṣìkì jojúmọ́ ló ń jù sí ẹ sì ní wá lára ẹ sì ní ọmọ mẹ̀kúnnù lára Ọlọ́run náà ní ẹ̀yin náà lára gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe gọ́ọ̀mẹ̀ntì rí tẹ́ ti ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ́ ti ṣe lọ́la tẹ́ ní ọkàn pé àfẹ́mí tiyín nìkan ni mo fẹ́ kẹ́ wo fídíò yìí kẹ́ fi ṣàríkọ́gbọ́n Ọlọ́run ó bí ẹ gbogbo nǹkan tọ́lọ́run kó lé ẹ lọ́wọ́ Ọlọ́run ó bí ẹ báwo ló ṣe lò báwo ló ṣe ṣe kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì nìkan o àti gbogbo ẹ̀yin generally gbogbo ẹ̀dẹ́ ènìyàn Ọlọ́run ó bí yín o you see the way it's going now program mi ni mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ pàdé mi lórí program ọkọ àti ìyàwó normal tá a fẹ́ ṣe lénìí this is on point by 2 using my words for others ẹ ṣe rere o ẹ ṣe rere.